Ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́. Ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́. So mo kí ẹni tó bá wo ètò mi, mo kí ẹni tó bá padà wò mí, mo kí bàbá ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkí gẹ̀ẹ́kẹ́ ẹ̀yẹ, mo kí wa ní ìkí tó lóògùn jùlọ nílẹ̀ káàrọ̀ abẹ́rẹ́ mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa. Ẹ̀rí orin tí mo gbé wọlé, mo ní ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé. Ẹ̀yin ará Ìlọrin ni mo ń kí o. Ẹ̀dẹ̀ máa retí wa ní August 20 fún ìṣẹ̀ṣe èdè. Ṣé mọ̀ pé ìjọsí tí ẹ̀yin mùsùlùmí tẹ́ lọ ń sọ̀kò sí palace nífẹ̀ẹ́, àwọn àáfàá yín sọ pé Nàìjíríà láwà tí bàbá wa Ọba Lẹ́sìn sọ pé ilẹ̀ òòṣà ní ilẹ̀ òòṣà ní Ifẹ̀. Ṣé mọ̀ pé ẹ sọ pé òfin Nàìjíríà fàyè gba everybody, so báwo nílẹ̀ Ìlọrin ṣe wá di Emirate? Then number 2, kí ló ń bà yín lẹ́rù pé wọ́n fẹ́ wá bọ Yemọja ìyá tàwa tá fẹ́ wá bọ̀? Kí ni ó ń bà yín lẹ́rù pa fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tiwa, ká má rántí àwọn bàbá ńlá wa mọ́, ká má rántí bàbá oníbàbá, so ká gbàgbé ara wa kí wọ́n bá lè gbalẹ̀ wa lọ́wọ́ wa. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Allahu ní agbára bẹ́ ṣe ń sọ pé Allahu kò ságbára tí ò sí lọ́wọ́ ẹ̀, ṣe fi Allahu sílẹ̀ kó fi awọ́ títóbi agbára ẹ̀ hàn. Ṣé bá kà nínú Báíbù pé Yahweh ìgbà tí Kórà àti Àdátà tí wọ́n lọ jalè, wọ́n gbé nǹkan tí ó yẹ kán gbé wá sí àgọ́ àwọn ọmọ Ísírẹ́lì, wípé Yahweh fi ikú gbóná bẹ̀ wọ́n wò. A ka oríṣiríṣi bí Yahweh ṣe náwó agbára ẹ̀ nínú Báíbù. So mo ṣe sọ pé tó bá yẹ pé Allahu yẹn lóòótọ́ agbára wà lọ́wọ́ Allah, ṣe jẹ́ kálà ṣe kó farahàn pé alágbára lòun. Tí wọ́n bá ń ṣe ìṣẹ̀ṣẹ̀dè yẹn, ọdún ìṣẹ̀ṣe yẹn, tí Allah bá fi títóbi ẹ̀hàn, ṣe wọ́n pé kò sẹ́ni tó máa wá síbẹ̀ mọ́. Bí àwọn bàbá wa ṣe máa sọ pé ẹni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlé kò mà ní bá wọn bú ọba Kòso láíláí, ṣe mọ̀ bẹ́ẹ̀. Ẹ fi Allahu láàyè, ẹ fún Allahu láàyè ká Allahu ṣiṣẹ́ ọwọ́ ẹ̀, ẹ jẹ́ ká Allahu ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ má gbèjà Allahu mọ́, torí bẹ́ẹ̀ ṣe wà ẹ ń já ìràwọ̀ Allah, ẹ ń já ìràwọ̀ Allah. Ẹ̀yin mùsùlùmí Ìlọrin ẹ ń já ìràwọ̀ Allah, torí gbogbo òròyìn tó sọ fún wa níkéré nípa Allahu ẹ sì jẹ́ kí gbogbo a máa rí Allah pé Allah ò lágbára kankan. Yes, bẹ́ẹ̀ bá ṣe ń gbèjà Allah sí lẹ ṣe ń já ìràwọ̀ Allah. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o, ẹ ń já ìràwọ̀ Allah. Á dẹ̀ da kẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Òṣogbo àtọ́ fún yín o, ìṣẹ̀ṣe dé. Ẹ̀yin táwa ti wá ní Ìlọrin, ẹ̀kọ́ sọ pé ẹ̀kọ́ àtijọ́ ni pé ó pẹ́ tí wọ́n ti wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So ẹ̀kọ́ àtijọ́ là ń kára lé o, àjọṣe wa ò ní bàjẹ́. Wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò olóúnjẹ ọmọ ejò níyà. Nísìnyí àwa ọmọ káàrọ̀ àjíire àti ríra wa bí ọ̀kan ń sìn, à ń láti ṣe ra wa lóṣùṣù ọwọ́. Bẹ́ẹ̀ ni kí nǹkan táwọn bàbá wa tán fi sílẹ̀ fún wa kó má di ti ẹni ẹlẹ́ni. A ní sọ jù báyìí lọ, ó dìgbà kan náà. Ajá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ti kọ̀lé ọ̀run kò wáyé, wọ́n ní kí bàbá rúbọ bàbá rù. Ifá o ṣé o, èmi babaláwo àyìnfá yín lẹ́dùnmarè. Ifá o ṣé o, èmi babaláwo àyìnfá yín lẹ́dùnmarè. Ifá o ṣé o, èmi babaláwo àyìnfá yín lẹ́dùnmarè. Ifá o ṣé o, èmi babaláwo àyìnfá yín lẹ́dùnmarè. Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá, ìbà orí ìbà Ọ̀rúnmìlà bàbá Ifá. Ẹgbọ́n pẹ̀lẹ́ bọ́ta mo fẹ́ bá Fá ní gbólóhùn. Ifá ológun á sọ̀rọ̀ dayọ̀, ẹlẹ́rìí ìpín àtòdì ẹni tó tún wọ́n ṣe. Ifá dákun kò dábọ̀, má fi re pé bí ìbá fi bí péré máa fólòlò fọ́rùn. Ifá ní ìkẹ́ ọ́, Ifá ní ìṣe ọpẹ́lẹ̀, Ifá lóhun ríre,
ire wọlé dé. Ifá orí mi rè. Èjì ó gbé, èmi ni ó gbé. Bàbá Ifá gbé mi kórè. Ọ̀yẹ̀kú méjì mi ò jẹ́kún ní kékeré. Ìwòrì méjì ṣọ́ mi lọ́wọ́ àmọ́ ní tọ́tún ṣe nìyẹn. Ayé ṣọ́ra ẹ̀ máa fojú di mí. Òdì méjì ibi gíga láyé mi. Ìrọ́sùn méjì orí mi dorí ire. Ọ̀wọ́nrin méjì ọmọlá. Ọ̀bàrà méjì ọ̀kànràn méjì ògúndà méjì ọ̀sá méjì ọ̀sá ẹlẹ́yẹ. Ìkádìí méjì ẹja pẹ̀ṣẹ̀ ayé ire. Fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òdúró pọn méjì. Òtúrá méjì ẹgbò kété ẹ má gbé nìyàn. Ìrẹ́tẹ̀ méjì èmi ti gun gẹ́gẹ́. Ọ̀sẹ̀ méjì ṣọ́wa lọ́wọ́ abínú ẹni òfun méjì ó di dandan ọlá máa rí wájú. Ògùn àtọ̀ Ifá oṣù èmi babaláwo babaláwo àyìnfá Ifáyín Elédùmarè. 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 Ẹ̀bọ̀dà látọ̀pá onílé kọ́gùnkọ́gùn. Èṣù má ṣe mí, má ṣe ẹni tó súnmọ́ mi. Ìyá oníyankan, ẹbí èṣù lágbàdo onílé oríta tẹ̀rẹ̀mú kọ́kọ́ ṣe. Èṣù no be devil, èṣù no be Satan. Ẹyẹ máa ń sọ no one no go take am. Òbẹ̀ ẹlẹ́kùn sunkún, kẹ́rù ẹlẹ́kùn, ẹlẹ́kùn sunkún láàrún ẹsẹ̀ jẹ́. Wọ́n ní kọ́ mo lè tọ́jú èṣù ọmọ tọ́jú iṣẹ́. Ìrọ̀lẹ́ ọjọ́ kan lèṣù máa fi jẹ́. Ọwọ́ rí ṣògbè èṣù gbà. Mo bá jára ṣe ti wá. Tímọ́tímọ́ ọ̀run mi làgbẹ́jọ́ mi rò sílé kí n bá lè láàyè. Ẹ bá ń gbépo, ẹ bá ń gbóbi, ẹ bá ń gbàkọ́ gàgàrà. Ìṣẹ̀ṣe ẹni ìṣàní ìṣẹ̀ṣe ẹni àbí ọmọ Yorùbá. Mo dẹ̀ mọ orísun mi. Ọmọ Káràjírì bí tàbá sunkún Kamari. For the so-called religions, wetin dem don steal. Many years gone by, painting me but now I see. Ìṣẹ̀ṣe làgbà. Èṣù no be devil, èṣù no be Satan. Ẹyẹ máa bá wọn sọ, no one no go take am.